ẹni yìí náà ní kọjá lọ́dún ìlú tí wọ́n bá ní ìlú méjì ẹni yìí náà kọjá lọ́dún ọdún tó ní ìlú sìmẹ́ntì ló kọjá lọ́dún ẹni yìí náà kọjá nínú afẹ́fẹ́ tí wọ́n bá fẹ́ gbọ́wọ́ rẹ̀ ló fi sọ wípé gbọ́dọ̀ máa bá dé. lọ́dọ̀ rẹ̀ la fi gbogbo sí wákàtí àti àkókò yìí. Ìrìn àjò ìsọ̀kalẹ̀ náà pé báyìí láti sọ ìránṣẹ́ yìí kalẹ̀. Aláàánú àtọ́lórí ọ̀fẹ́ jùlọ gbogbo ìṣẹ̀dá tí ó péjọpọ̀ tó ń wò ó níyìn àti ní ọ̀nà jíjìn. Bíbélì wípé Jésù wípé àṣẹ ti ara mi jáde ó sì ṣiṣẹ́ ìmúláradá. Àṣẹ ìrìn àjò náà afẹ́kọ́ wọnú afẹ́fẹ́ gbogbo ojú tó ń wò àti etí tó ń gbọ́ nípa ohun agbára ìjọ̀dún àgùntàn ẹgbà ìmúláradá lórúkọ Jésù. Ohun tí ayé yín nílò tẹ́ẹ̀fì gbàgbé ọ̀rọ̀ àná
tí testimony yóò fi lálẹ̀ tí yóò sì hù jáde. Májẹ̀mú ìrìn àjò yìí kó yọ̀ǹda rẹ̀ fún orúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ti wí, àwọn kan wo wípé nítorí náà kò sí ìrìn àjò ẹ̀mí kó wà. Bí a bá rìn nínú ọ̀nà tó tọ́ tí a sì wádìí rẹ̀ wò. Àwọn wòlíì ìgbà mìíràn wọ́n sì rí ẹ̀rí mú jáde. Torí náà wà nínú kọ̀ọ̀kan ìrìn àjò yìí wà rí ẹ̀rí mú jáde lórúkọ Jésù. Àjàgbóòràmà. Ẹ sọ̀kalẹ̀. Àjàgbóòràmà. Ẹ sọ̀kalẹ̀. Àjàgbóòràmà.